dédé wòyí o, àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀nyín láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣèlérí àti gbẹ̀san ikú tó pa àwọn ọmọlẹ́yìn tí wọ́n tẹ̀ pa lásìkò ọdún bàbá kérésì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin wọ́n mọ̀ tẹ́ pẹpẹ ètò ìṣúná tọdún 2025. Ẹni tó jẹ́ sínétọ̀ kan ní ìpínlẹ̀ Abia ṣetán láti jẹ́ onídùúró fún Nnamdi Kanu lẹ́yìn tó wà ní àhámọ́ láti ọdún tó ti pẹ́. Àwọn akẹ́kọ̀ọ́ jáde iléèwé gbogbo nìṣe ti pele kejì ìyún HND ni wọ́n ti fárígá lórí bí wọ́n ti fẹ́ mọ̀ yọ orúkọ wọn kúrò nínú àwọn tí ó mọ̀ ṣe àgùnbánirọ̀. Ọwọ́ ọlọ́pàá tẹ ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé kan lẹ́yìn tí ó fún ọkọ rẹ̀ tòun ti àlejò míì ní májèlé jẹ. Gbajúmọ̀ òṣèré tíátàbìnrin nílẹ̀ yìí Ìyábọ̀ Òjó ti kábàámọ̀ bí ó ṣe mú àbá kí wọ́n wú òkú Mohbad. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí àwọn ènìyàn bí wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lórí àti jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ níyàn lórí ìdájọ́ lẹ́yìn tí ó fẹ́ ṣe fún àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìjàmbá lẹ́yìn tí ó ṣẹlẹ̀ látàrí bí àwọn ọmọ lẹ́yìn tí wọ́n tó márùnléní-ọgbọ̀n bí wọ́n ti títẹ̀ pa ní ìlú Ìbàdàn. Gómìnà Ṣèyí Mákindé lánàá ni ó ti wá fi léde báyìí pé àwọn tó tẹ́ pẹpẹ ayẹyẹ bàbá kérésì níbi tí ìṣẹ̀lẹ̀ agbominlójú ènìyàn tí ó ti ṣẹlẹ̀ òun ni wọ́n mọ̀ fi ojú balẹ̀ ẹjọ́ láìkú kan. Nínú ọ̀rọ̀ tó sọ náà ó ní ó ti ṣàlàyé pé lásìkò tí àwọn ènìyàn tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ó ní wọ́n ti ń fi ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi ṣàkàwé eléyìí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra àtẹ̀lẹ̀ tó wáyé ní ìlú Àbújá lẹ́yìn tí òun sì kà kún ẹjọ́ lẹ́yìn tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Ó tẹ̀síwájú ṣe lálàyé pé àwọn tí wọ́n lọ́wọ́ nínú ṣíṣe àgbékalẹ̀ ayẹyẹ bàbá kérésì tó mú ẹ̀mí àwọn ọmọ márùnléní-ọgbọ̀n lọ́nà òun ni wọ́n fojú ba ilé ẹjọ́ láìkú kan nílùú Ìbàdàn. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin wọ́n bẹ̀rẹ̀ ìtẹ́pẹpẹ ètò ìṣúná fún tọdún 2025 látàrí bí wọ́n ti máa ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹ̀ka lẹ́lẹ́kajẹ̀ka lẹ́yìn tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ìyún lónìí ọjọ́ 7 oṣù kínní. Ẹni tí ó jẹ́ alága fún ìgbìmọ̀ tẹ̀kótó àti ìtẹ́pẹpẹ Abubakar Bichi ni ó fi ọ̀rọ̀ ọ̀hún ní ó fi léde pé gbogbo bí ìpàdé ọ̀hún bó bá ti lọ òun wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ náà bẹ́ẹ̀ sí ojú àwọn ọmọ Nàìjíríà nígbà tó bá di ọjọ́rú tí í ṣe ọjọ́ 8 oṣù kínní. Ìgbìmọ̀ náà ó ní ó yẹ kí wọ́n parí gbogbo pẹ́pẹ́ fúrú tóun ti ìtẹ́pẹpẹ ètò ìṣúná tọdún 2025 nígbà tí yóò bá fi di ọjọ́ 21 nínú oṣù tá a wà yìí. Bí ti ṣe lálàyé fún àwọn oníròyìn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́yìn tí wọ́n ṣe fún un ní àná ọjọ́ Ajé níbi ó ti fi léde wípé ètò ìṣúná tí ó tó tírílíọ̀nù lọ́nà 50 àti ẹ̀sùn 84 òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ bojú wò tí wọ́n sì mọ tẹ́ pẹpẹ rẹ̀ lójúnà àti lè jíròrò lé lórí lónìí ìyọ̀n ní ọ́fíìsì àgbà ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Bichi náà ni ó wá fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé lẹ́yìn ìgbà tí wọ́n bá tanná wo gbogbo àwọn ètò ìṣúná náà ó ní wọ́n rí dájú wípé ó jẹ́ eléyìí tí ó ṣẹnu re fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò sì ní ṣe bẹ́ẹ̀ fi ìgbà kan bọ̀kan nínú ìpàdé wọn tí ó wáyé lónìí. Sẹ́nẹ́tọ̀ kan ní ìpínlẹ̀ Abia Eyinaye Abaribe
ni ó ti fi léde pé òun ti ṣetán báyìí láti jẹ́ onídùúró fún ìtúsílẹ̀ olórí ẹgbẹ́ IPOB ìyún Nnamdi Kanu. Àbáribè ni ó sọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn lásìkò tí ó lọ ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Enugu ìyún gómìnà Alex Otti. Àbáribè òun ni ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Tinubu láti gbọ́ àtótónu lẹ́yìn tí ó ń ti ẹnu àwọn ènìyàn wá lójúnà àti lè fi Nnamdi Kanu sílẹ̀ kí wọ́n sì jẹ́ kí ó mọ̀ lọlé láyọ̀ àtàlàáfíà. Àbáribè náà òun ni ó wá ń fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun ti ṣetán láti jẹ́ onídùúró fún bí wọ́n ti tú olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu sílẹ̀ lójúnà àti mú òpin bá gbogbo ìgbésùmọ̀mí àti àwọn ìwà ọ̀daràn lẹ́yìn tí ó ń wáyé ní apá ẹkùn ọ̀hún. Àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ìpele iléèwé gbogbonìṣe kejì ìyún HND ni wọ́n ti ń tarápòrò kérora báyìí lórí bí wọ́n ti ń gbọ́ húlẹ̀húlẹ̀ pé ìjọba àpapọ̀ ni ó mọ̀ yọ orúkọ àwọn ọmọ iléèwé gbogbonìṣe ìyún ti HND kúrò nínú àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó lọ mọ́ sin orílẹ̀-èdè bàbá wọn. Ìfẹ̀hónúhàn yìí òun ló wáyé ní àná ọjọ́ ajé ní ìpínlẹ̀ Èkó látàrí bí àwọn akẹ́kọ̀ọ́ jáde lẹ́yìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣetán ọ̀hún bí wọ́n ti ń pariwo àwọn ò ní gbọ́ bẹ́ẹ̀ ni àwọn ò ní gbà lórí ìgbésẹ̀ tuntun tí ìjọba àpapọ̀ tí wọ́n ń gbèrò àtìgbé náà. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ jáde náà tí wọ́n ń pè ní Tèmítọ́pẹ́ lásìkò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ni ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Tinubu láti tanná wo ọ̀rọ̀ ọ̀hún kó sì má fi ààyè gba kí ìjọba àpapọ̀ kí wọ́n fi òfin de kí àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ìpele HND kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n má sin ìlú bàbá wọn. Ọ̀kan lára àwọn aṣojú fún ìpolongo ètò ẹ̀kọ́ ìyún Adébọ́lá ni òun náà ṣe bẹ́ẹ̀ tí ó ń gbójú agan sí ìgbésẹ̀ lẹ́yìn tí wọ́n fẹ́ gbé ọ̀hún níbi ó ti ṣe lálàyé pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ òun ló lè mú kí iná ètò ẹ̀kọ́ kó mọ̀ jó àjórẹ̀yìn sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ìgbéyàwó alárinrin tó wáyé ní ìpínlẹ̀ Jigawa òun ni àwọn ọlọ́pàá ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti lọ fi ọwọ́ òfin gbé ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé látàrí bí wọ́n ti fi ẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú fífi májèlé sínú oúnjẹ ọkọ rẹ̀ àti ọ̀kan nínú àwọn àlejò lẹ́yìn tí wọ́n wá bá ṣe ìgbéyàwó ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló wáyé ní ìjọba ìbílẹ̀ Jahun látàrí bí àwọn ṣojú mi kò ró ìṣẹ̀lẹ̀ náà bí wọ́n ti ń fi ẹ̀sùn kan ìyàwó náà lórí ìwà burúkú tí ó hù náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Jigawa òun ni wọn ò tí ì wá fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ báyìí tàbí kí wọ́n sọ ọ̀rọ̀ lórí bóyá ìyàwó náà bóyá ó mọ̀ sí májèlé tí ọkọ rẹ̀ àti ọ̀kan nínú àwọn àlejò wọn jẹ àbí bẹ́ẹ̀ kọ́. Bí ìròyìn náà bó bá ṣe ń lọ àmọ́ bòyìn gbọ́ láìpẹ́ jọjọ. Lágbo àwọn amúlùúdùn, gbajúgbajà òṣèré tíátà obìnrin nílẹ̀ yìí Ìyábọ̀ Òjó ní ó ti tẹ́ pẹpẹ ọ̀rọ̀ lórí bí ó ti kábàámọ̀ kí wọ́n wú òkú olórin tàkásùfé tó ti dolóògbé ní Mohbad. Ìyábọ̀ Òjó ó ní ó ń sọ̀rọ̀ yìí ní orí ètò kan pẹ̀lú Bíọ́lá Báyọ̀ bí ó ti ń ṣe lálàyé wípé ìkábàámọ̀ jọjọ òun ni ọ̀rọ̀ náà jẹ́ látàrí bí òun ò ti mọ̀ wípé ìpinnu òun ọ̀wọ́n ó ní ó lè dá yanpanyanrin sílẹ̀ nínú ìdílé Mohbad. Ìyábọ̀ Òjó túbọ̀ tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ pé ìdí lẹ́yìn tí òun ṣe ń polongo fún wíwú òkú Mohbad ó ní láti lè ṣe àyẹ̀wò fínífíní lórí nǹkan tó ṣokùnfà ikú tó pa olórin tàkásùfé náà, ṣùgbọ́n tó jẹ́ wípé ìpinnu òun ló ti bẹ̀rẹ̀ sí ní dá yanpanyanrin sílẹ̀ nínú ìdílé olórin tàkásùfé tó dolóògbé ọ̀hún látàrí bí bàbá Mohbad bí ó ṣe jáwọ́ lórí bíbèrè fún onírúurú nǹkan nílé ẹjọ́.
ṣebí bàbá gbàgbé pé ní ọjọ́ 21 nínú oṣù kẹsàn-án ọdún 2023 ó ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n gbà láti hu òkú Mohbad fún àyẹ̀wò fínífíní ní ilé ìwòsàn. Àwọn ìròyìn wa kò ní jù báyìí lọ láti kàn ní Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì olùkàròyìn sí yín létí o. Mo kí wa o pé àkùṣẹ́ òní.